ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yìí. Ṣé lóòótọ́ ni pé àwọn ọlọ́pàá ń kan sáárá sáwọn agbébọn lásìkò tí wọ́n ń kọjá lórí ọ̀pọ̀ kadà lójú pópó? Fídíò kan tó ń lọ lórí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn èèyàn kan tí wọ́n pọ̀ bìbà lórí ọ̀kadà ṣe ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá náà sì ń kan sáárá sí wọn bí wọ́n ṣe ń kọjá. Àwọn èèyàn náà tí a kò rí ojú wọn dáadáa wà lórí ọ̀kadà tí wọ́n ń kọjá. Àwọn kan lára wọn sì gbé ìbọn àbáláyé dání. Àkọlé tó wà lára fídíò náà ni pé níṣe ni àwọn ọlọ́pàá ń gbóríyìn fún wọn bí wọ́n ṣe ń kọjá ní ibùdó àyẹ̀wò àwọn ọlọ́pàá ní ẹkùn àríwá Nàìjíríà. Àmọ́ ṣé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé àti pé ṣé lóòótọ́ ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó wà lójú pópó náà kan sára sáwọn agbébọn ọ̀hún? Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti wá sọ̀rọ̀ ìròyìn tó gba orí ayélujára náà pé àwọn ọlọ́pàá yin àwọn agbébọn tó ń kọjá ní ẹ̀gbẹ́ wọn ní ẹkùn àríwá Nàìjíríà. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti wádìí ẹ̀sùn náà o, tí wọ́n sì ní àwọn èèyàn tó wà lórí ọ̀kadà náà kì í ṣe agbébọn, pé ọlọ́dẹ àtàwọn fijilantè tí wọ́n forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ni wọ́n ní àwọn fijilantè àtàwọn ọlọ́dẹ náà tó ń ṣe ìrànwọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti kọjú àwọn agbébọn tó ń ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Musawa àti Matazu ìpínlẹ̀ Katsina ló ń kọjá lórí ọ̀kadà náà. Àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Aniti Iniedu fi léde lọ́jọ́rú ni wọ́n ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn èèyàn ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ lọ ṣèrànwọ́ fún àwọn ẹ̀ṣọ́ ààbò láti kọjú ìwà ọ̀daràn àti mímú ààbò tó péye wà ní àgbègbè náà bí wọ́n ṣe ń kúrò níbẹ̀. Iniedu nínú àtẹ̀jáde fi kún pé ohun tí wọ́n kọ sórí fídíò náà jẹ́ ojúnà láti ṣì àwọn èèyàn lọ́kàn tí wọ́n sì mọ̀ọ́mọ̀ gbé ìròyìn òfegè láti tàbùkù iléeṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá wá rọ àwọn aráàlú láti má tẹ̀lé àwọn nǹkan tí wọ́n kọ sórí fídíò náà o, kí wọ́n sì máa ṣe ìwádìí àwọn ìròyìn tí wọ́n bá rí dáadáa kí wọ́n tó máa gbọ́. Àtẹ̀jáde náà tún ṣèkìlọ̀ fún àwọn tó ń gbé ìròyìn òfegè láti jáwọ́ nínú ṣíṣe bẹ́ẹ̀ tàbí kan fojú winá òfin nítorí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́kàn ni. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèkìlọ̀ fún ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ tó bá ń pèsè tàbí pín ìròyìn òfegè èyí tó lè da omi àlàáfíà ìlú rú tó sì lè ba iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ jẹ́ láti jáwọ́, nítorí a máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ òfin tako ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀. Bákan náà ni wọ́n tún tẹnu mọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò tún máa tẹ̀síwájú láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó bá lè pèsè ààbò tó sì lè ṣèrànwọ́ fún àwọn ẹ̀ṣọ́ ààbò ní gbogbo ibikíbi lójúnà àti kọjú ìwà ọ̀daràn àti láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn káàkiri Nàìjíríà. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní báwo ṣe ń gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.